Ilé ayé yìí fúngbà díẹ̀ ni o. Ọmọ aráyé ẹ ṣe rere o. Ilé ayé ilé asán àfọwọ́bà filẹ̀. Kò sóhun tá mú wá, kò sóhun tá mú lọ. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká máa tẹ̀ dẹ́dẹ́. Mo lè gòkè, mo lè sọ, èmi mo tó bẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ. Ṣe jẹ́jẹ́, dákun ṣe jẹ́jẹ́, ṣe jẹ́jẹ́. Ẹ̀yin tèmi nílé yẹn mo fi wọlé lọ́sẹ̀ yẹn, mo fi kí n káàbọ̀ sórí abala entertainment gist. Orúkọ tèmi ò yí padà o. Bẹ́ẹ̀ ni, Fáṣínà Ọpẹ́yẹmí lèmi jẹ́. Ó dé kẹ́sì mọ̀ pé èmi nìkan kọ́ ni mo wà ń bì báyìí. Mo mọ̀ pé tí mi bá fà, ìkara mo máa tẹ̀lé. Èmi àti wọn tájọ́ máa ṣètò tèmi lájọ wà ń bì báyìí. Bá mi kàn ara lé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ la máa ń kó àwọn ohun àrà oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nínú agboolé entertainment wá fún yín. Orúkọ tèmi ò yí padà. Gbọ́láhàn Adétayọ̀ lórúkọ mi. Ẹ máa bá wa ká lọ. Èmi ni ọmọ Arọ́wọ́lájé, ọmọ akájírọ̀ bí ìbọn, ọmọ àjèrè ṣẹ̀kẹ̀rẹ̀ bí ẹ̀yìn ọ̀wútà. Mo ní ọ̀sẹ̀ yìí ṣe dáadáa làbá yín. Ilé ńkọ́, ọkọ ńkọ́, àyà ńkọ́. Mo nígbàgbọ́ pé gbogbo bí ìlú ṣe rí kò dé ọ̀dẹ̀dẹ̀ títí yín. Èmi náà orúkọ mi ò yí padà. Èmi ni Caleb Ajétúndé Abel, ọmọ bàbá tí wọ́n ń pè ní Ọlátúnjí. Ní ọ̀sẹ̀ yìí, a ní gbàǹkọ̀gbì fún yín. Ọpẹ́yẹmí, já wọn sí gbàǹkọ̀gbì náà. Ó ga, a ní gbẹ̀nìmìdì fún wọn. Ó lágara kó lọ ṣàánú wa lọ́sẹ̀ yìí. Ọlọ́run tẹ̀ ní bí arógun recession. Kí la nílé ní kí la jẹ fẹ́ sọ, léèní kí la fẹ́ yànnà náà. Iṣẹ́ wo ni mò ń ṣe, iṣẹ́ wo ni mò ń ṣe. Ṣé iṣẹ́ tó ń ṣe ṣọ́mọ lè jogún bá lọ́wọ́ ẹ̀? Ṣé iṣẹ́ tó ń ṣe ṣó lè fi lọ́mọ lọ́wọ́? Kí ni àjogúnbá tó wọn lè gbà lọ́wọ́ ẹ̀ gan-an náà? Kí nìkan tó ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣó mú, ṣó da, ṣé tọ́wọ́ ẹ̀ ṣe rí lélẹ̀? Ẹ̀yin aráalé, ẹ jẹ́ ká dókè lọ́ndọ̀, ká lọ jẹ gbádùn entertainment gist mo máa ń fún yín ní kódàkódà. À ń bọ̀, mi ò tíì dé. Baby tani go fẹ́ wá tó sọ pé no. She no know say one day man go blow. Life na 1 by 1 or 2 by 2. My body no worry, your time go show. Ẹ káàbọ̀ sí abala entertainment gist wa ti ọ̀sẹ̀ yìí. Mo lérò pé ẹ̀ ń gbádùn gbogbo entertainment gist tá à ń fún yín ní ọ̀sẹ̀. A tún tún wá fún yín ní ọ̀sẹ̀ yìí o. Ẹ máa bá wa ká lọ. Well, then I don't carry on. I've been a dogo yaro, high na high. I want to listen. Spells. Dan Gray. Ayọ̀míkún. Emmanuel. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn. Ìdùnnú ṣubú lu ayọ̀ fún gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Ibrahim Chatta bí òun àti ìyàwó rẹ̀ tuntun Lizzie Berry ṣe kí ọmọkùnrin làǹtìlanti káàbọ̀ sórí orílẹ̀ ayé láàrin ọ̀sẹ̀ yìí. Ẹ ó rántí wípé bí ìgbéyàwó láàrin Ibrahim Chatta àti ìyàwó rẹ̀ kejì Sàlámọ́tù ṣe fi orí ṣọpọ́n ni ó gba ìlú Ìbàdàn láti lọ fèsì iṣẹ́ rẹ̀ tó di pé ó tún wá pàdé ìyàwó tuntun Ọláìdé ìyẹn tó ń ṣiṣẹ́ lábẹ́ Ibrahim Chatta tó tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ ìyẹn tí a mọ̀ sí PA tó di wípé wọ́n tún wá ṣe ìgbéyàwó alárinrin. Lẹ́yìn ìgbéyàwó náà ni Ọlọ́run fi ọmọkùnrin làǹtìlanti dá wọn lọ́lá. Àdúrà wa ni wípé Ọlọ́run á wò, Ọlọ́run á dá sí o. Àmín. Like in the book of Isaiah, it's all in the eyes. I see what I desire, so I turn them to pray. Let me say hallelujah. Ó ṣọ̀wọ́n kí a rí ọkọ àti ìyàwó tí wọ́n bí ní ọjọ́ àti oṣù kan náà bí ọdún tiẹ̀ ti lè yàtọ̀. Àmọ́ ìlúmọ̀ọ́ká òṣèré sinimá àgbéléwò méjì kan tó tún fi ìgbà kan jẹ́ ọkọ àti ìyàwó ìyẹn Saheed Balogun àti Fathia Balogun tí wọ́n ṣe ọjọ́ ìbí ní ọjọ́ 4 oṣù kejì yìí. Bí Saheed Balogun ti pé 50 years ni Fathia Balogun náà pé 48 years. Àdúrà wa ni wípé ẹ̀mí wọn á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àmín o. Àtàbàtúbú, ẹ jẹ́ kí n já yín sí wípé gbajúgbajà olórin àti agbóhùnsáfẹ́fẹ́ ti tẹlifíṣàn Orísun Ọláyínká Bab tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Àtàbàtúbú ti palẹ̀mọ́ fún ayẹyẹ oníbejì 2-in-1 celebration album dedication àti Àtàbàtúbú family day èyí tó máa wáyé ní
ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún yìí ìyẹn 9th of April 2017 ọ̀pọ̀lọpọ̀ wọn celebrities ló máa wà ńbẹ̀ bíi gospel artists àwọn olórin ẹ̀mí àti olórin jùjú. ẹ káàbọ̀ padà sórí ètò wa mo nígbàgbọ́ pé ẹ gbádùn abala entertainment gist èyí tí Ọpẹ́yẹmí Fáṣínà èyí tí ó mú wa fún wa ní ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ ká tó lọ lẹ́ẹ̀kan a sọ fún yín wípé àwọn kan tá a ní lọ́sẹ̀ yìí lélẹ́yìí wípé ǹjẹ́ ọmọ lè jogún iṣẹ́ rẹ̀ ní entertainment industry yìí àti rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń fiṣẹ́ lẹ̀ fún ọmọ. Ṣé ìwọ náà ṣọmọ lè jogún iṣẹ́ rẹ̀ Gbọ́láhàn? Kí a tó pe Ọpẹ́yẹmí wọlé jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. eré abátẹ̀ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ tí ọmọ lè jogún lọ́wọ́ èèyàn ilé táwọn olóyìnbó ń pè ní legacy. Sórí kíní yìí ó pé ó jẹ́ nǹkan oríṣiríṣi ó pín sí ọ̀nà tó pọ̀. Like now iṣẹ́ ọwọ́ tí tọ́mọ lè jogún lọ́wọ́ èèyàn because ẹ̀ka kọ́ mu láti ìpele yìí ká má sọ nípa legacy. Kí ni gan-an là ń pè ní legacy? Kí là ń pè ní ogún? Gbàdá ń sọ̀rọ̀ pé ogún pé ọmọ jogún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rò pé bóyá tí bá ti kú o ogún wo ni gbogbo nǹkan tí mo kó jọ àwọn dúkìá tí mo kó jọ kó fún mi kó lè jogún. Kì í ṣe nǹkan tá à ń sọ lẹ́yìn nìyẹn. Lẹ́yìn tá à ń sọ lẹ́yìn ni pé òkè ogún tí à ń sọ ni pé bí mo ṣe bímọ ti tèmi irú èèyàn gan mo fẹ́ kí ọmọ yìí kó jẹ́ ní ọjọ́ iwájú. Òkè ṣé n fẹ́ kó jẹ́ kọmíṣánná ni? Ṣé n fẹ́ kó jẹ́ oníṣẹ́ ọwọ́ ni? Àbí kí ni iṣẹ́ mo fẹ́ kó ṣe tó bá dọjọ́ iwájú? Òkè máa òkè ó fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ó fẹ́ tí bá fi sẹ́nu ẹnu ìkọ́ṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ mo ti fún ní ogún ti tiẹ̀ nìyẹn. Tí bá mu lọ sí ilé ìwé tó kàwé tó ṣe àṣeyege tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó náà ti ń rówó ó ti gbógun ti tiẹ̀ nìyẹn. So legacy kan òun nìyẹn. Ṣùgbọ́n tá a bá wo ní abala entertainment èyí tá à ń sọ̀rọ̀ lélẹ̀ ní pé kì iṣẹ́ ọwọ́ wa ǹjẹ́ a lè fi lé ọmọ lọ́wọ́. Àwọn kan wà nínú industry yẹn tó yẹ pé iṣẹ́ ọwọ́ yẹn wọ́n fi lé ọmọ lọ́wọ́ wọ́n tún fi lé ọmọ lọ́wọ́. Ẹ ká wo àwọn ẹbí Fẹ́mi Adébáyọ̀ àwọn ọ̀gá Bello ẹ wo irú ìdílé yẹn bàbá wọn gangan ni oní tíátà ṣùgbọ́n àwọn ọmọ náà wọ́n ti ṣe tíátà báyìí. Nínú ìdílé yẹn àáka ọ̀gá Bello ìyá Fẹ́mi Adébáyọ̀ Èjìdé mákẹ́tà ni. Then àbúrò Fẹ́mi Adébáyọ̀ Tọ́pẹ́ director ni. Sodiq òun náà location manager ni. So iṣẹ́ owó ọtí bàbá wọn. Ní ọjọ́ ayé ẹ̀ wọ́n yọ fìlà níbẹ̀ wọ́n yọ ṣòkòtò níbẹ̀ wọ́n yọ bùbá wọ́n tún wá fi agbádá lé. Irú àwọn tó jíjọ́ obìnrin gan wọ́n tún yọ gèlè. So irú yẹn sì irú bàbá yẹn sì iṣẹ́ ọwọ́ ti tiẹ̀ ó gbélé àwọn ọmọ ẹ̀ lọ́wọ́. Tẹ́mi lọ́nà mọ̀ pé àwọn ọmọ ẹ̀ náà wọ́n máa tún gbélé àwọn ọmọ tìsí wọn lọ́wọ́. Ẹ ká wo Ògúndé family náà. Ògúndé náà ó gbéṣẹ́ yẹn ó gbé sílẹ̀ àwọn ọmọ ẹ̀ náà tún gbé níbi tó gbé dé àwọn ọmọ ẹ̀ tún gbé tí gbogbo náà wọ́n ṣe. Ẹ wo àwọn other families nínú industry yẹn. Gbọ́láhàn tàbá ní ká wo ṣàkun nǹkan tá à ń sọ yìí dáadáa kíní yìí ó wọ́pọ̀ láàrin àwọn eléré orí ìtàgé ṣùgbọ́n láàrin àwọn olórin kò wọ́pọ̀. Ó tún wà nínú àwọn olórin náà. Ẹ̀mí ò ní kò sí ṣùgbọ́n tá a bá wò ó dáadáa a rí i pé kò wọ́pọ̀ kẹ tó ka méjì mẹ́rin márùn nínú eré orí ìtàgé ẹ ti ka bí 30. Wọ́n ní àìrìn jìnnà. Ó jẹ́ kí mi tiẹ̀ wọlé báyìí jẹ́ kí n sọ fún gbogbo àwọn aráalé ní pé a ti bẹ̀rẹ̀ ètò bó ṣe ń lọ pé kí wọ́n pe mọ́mì kí wọ́n pe dáàdì kó bá mi pe ọ̀rẹ́ kó bá mi pe olólùfẹ́ wọn pé àkọ́lé ọ̀rọ̀ wa lénìí pé ìmọ̀ràn ni kí wọ́n máa kọ́ ẹ̀kọ́ gidigidi ń bẹ̀. Ok jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí Abel ìwà wo ló wà lọ́wọ́ ẹ̀? Ṣé ìwà tó wà lọ́wọ́ ti wọ kábẹ̀ láti ara wa ta wà nínú stúdíò lénìí o ṣé ìwà tó wà lọ́wọ́ ti wọ ṣé iṣẹ́ tó ń ṣe ṣé ò lè fi lé ọmọ lọ́wọ́? Ọpẹ́yẹmí ó ṣe mo dúpẹ́ torí iṣẹ́ tí mò ń ṣe ó máa dùn mọ́ mi nínú láti fi lé ọmọ mi lọ́wọ́ o ó máa dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ láti fi lé ọmọ mi lọ́wọ́ mo dẹ̀ ti rọ́mọ mi tó ń tọpasẹ̀ báyìí mo ti rọ́mọ mi tó ń tọpasẹ̀ tó rẹ̀ jẹ́ kí inú mi máa dùn ní gbogbo ìgbà. Ìwà wo làwọn ará ilé ń wù ṣé ìwà tẹ́ ẹ̀ ń wù ṣé ẹ lè fi lé ọmọ yín lọ́wọ́ ṣé lè sọ pé ọmọ mi jókòó tó ṣe ń ṣe lélẹ̀ tó ṣe máa ń ṣe lélẹ̀ ẹ jẹ́ ká máa ṣe dáadáa ká máa wùwọ̀ pé ọ̀la èní ló bo ọ̀la lójúmọ́lẹ̀ ọ̀la náà máa tún dé ṣé ìwà tá à ń wù ṣé ìwà tó dáa ni ẹ jẹ́ ká máa ṣe dáadáa Gbọ́láhàn mò ń gbádùn. Sórí ní pé ṣé mo lè fi lé ọmọ lọ́wọ́ àbí mi ò lè fi lé ọmọ lọ́wọ́ mo wo ìgbà tí mo wà ní ọmọdé nígbà yẹn náà lọ́hùn àwọn nǹkan kan wà tó yẹ pé mi ò rí ní ọwọ́ bàbá mi
àbí ní ọwọ́ ìyá mi ṣùgbọ́n èmi fún ara mi gẹ́gẹ́ bí ọmọ mo develop ẹ̀ fún ara mi. ọ bí ẹ wọgán tuntun ara ẹ bí. wọ́n tí ìgbà kan ẹ mọ̀ àwọn ní sinimá tó bá ti ń ṣe pé ó ti jáde o ẹ lọ síbì kan ẹ lọ rà grab your copy gbogbo wọn yẹn máa ń ṣe yẹn wọn ò gbé báwọn ló ṣe ń ṣe kínní mo ní transistor radio kékeré kan ìgbà yẹn wo ló máa ń rain a máa fi airpiece bá a máa gbé sápò a máa gbé lọ school big boy so kínní yẹn tí bá ti wá màá ra cassette màá fi sínú ẹ̀ màá play ẹ̀ màá máa sọ̀rọ̀ sínú ẹ̀ so tí máa gbogbo wọn yẹn wá ṣe gbólóhùn ẹ̀ fẹ́ máa ṣe training voice over midget títí ẹ̀ nìyẹn gbà yẹn. so òun kò ní màá máa sọ̀rọ̀ sínú ẹ̀ pé ok a wà ní Òkè Àdó níbi kan nìbàdàn a wà níbi ìbàyí lẹ́kọ̀ọ́ màá ṣáà máa sọ gbogbo ìsọkísọ tó tẹ̀ ẹ̀ máa gbé ó wá díjọ́ kan mo wá fi kíní yìí mo wá fi sínú rédíò táwọn lò ń lé ó wá jẹ́ pé ó wá play mo wá láòdù ẹ̀ so wọ́n yẹn láòdù bá àwọn èèyàn wá ń gbọ́ ládùúgbò so bí mo yẹn sọ kíní yẹn àwọn wò bóyá pé wọ́n ń ṣe sinimá àwọn àgbà fíìmù olè ń wò tó ń pariwo báyìí ta ló ń sọ̀rọ̀ yìí kíní kan so gbogbo àtọ́wọ́ àmúnà àwọn fíìmù ẹ̀ máa bọ̀ ní ilé so bàtà táwọn máa fi wọnú ilé wọ́n rí pé rédíò ló ń sọ̀rọ̀ wọ́n ní èmi ni mò ń sọ̀rọ̀ so kí ni mo fẹ́ fàyọ ní ìwà yìí pé àti kékeré mo ti wò pé màá wà ní tó mídíà mo rí ìra mi pé inú mídíà yìí ni màá wà ìdá kí n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bóyá akọ̀ròyìn ni mi o bóyá akàròyìn mo fẹ́ ṣe o mo ṣàmọ̀ pé màá wà nínú mídíà so èmi fún ara mi lára jẹ́ pé bí a pé kì í ṣe pé bàbá kan àbí ìyá kan tó sọ pé òkè o iṣẹ́ fẹ́ tí mo ṣe dédé nǹkan tó wù mí tí mo yàn ni bọ̀ nǹkan táwọn ìyá mi àti bàbá mi tó fún mi èyí táwọn òbí mi fún ni pé dandan gbọ̀n ògbúlọ̀ lọ sí ilé ìwé. ìwé tiẹ̀ ṣe kókó ó ṣe pàtàkì. tá a bá fi wé ti tèmi gangan gọ̀sìgbà yẹn náà tá a ti ń ṣe gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bí ọmọkùnrin à ń gbá bọ̀ náà so bọ́ọ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ apart from iṣẹ́ mídíà pé ká lo talent wa bọ́ọ̀ gọ́gọ́ ló wù mí gbá bọ́ wọn jẹ́ ń gbá bọ̀ wọn fún mi ní àǹfààní àti gbá bọ̀ but ìpè ògbúlọ̀ lọ sí ilé ìwé yẹn dọ́dọ́gbọ̀n ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé aka láàka yege. torí nǹkan tó sọ yìí ló jẹ́ kí n rántí rédíò kan tí ó máa ń gbalẹ̀ gba oko nígbà yẹn òun la máa ń gbọ́ OGBC 2 FM stereo mọ̀ pé orin náà máa ń sábà kọ ní gbogbo ìgbà náà a bá ti tẹ play and record la máa tẹ̀ báyìí tó yẹ kí gbogbo nǹkan tó bá ti kọ níbẹ̀ òun ni àwọn ọ̀fẹ́ gbà sílẹ̀ tó bá wá máa ń play kíṣẹ̀tì káàkiri àwọn èèyàn máa ń já sí pé tó bá ti débi tó ti fẹ́ ṣe jíngù akọ́ so ìyẹn ni pé gbogbo nǹkan tá à ń ṣe lénìí náà ó ti bẹ̀rẹ̀ láti ibì kan. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá yẹn sọ lọ ṣé rí ní ti àwọn olórin tí o béèrè nígbà yẹn pé kò wọ́pọ̀ ẹ ká wo àwùjọ àwọn tó ń kọrin gbogbo wọn náà ni wọ́n máa ń fi iṣẹ́ ilé mọ́ lọ́wọ́ ẹ wo Fẹlá gangan ni olórin bàbá Fẹlá kì í ṣe olórin so Fẹlá kọrin ìgbà tó kọ ní àkọyege ó gbé láwọn ọmọ ẹ lọ́wọ́ so àwọn ọmọ ẹ náà tún èyí tó ń jó nu wọn ń jó èyí tó ń kọrin àwọn èyí tó ń ta gbogbo àwọn bẹ́ẹ̀sì gbogbo ẹ̀ wọ́n ń ṣe láàrin wọn. ó lè fi hàn pé ká sọ pé bí ọmọ Two Face ń sìn gbogbo ọmọ tí Two Face bá bí pátápátá ó ti ṣọ̀pọ̀ gbogbo olórin lọ́mọ yìí. gbogbo wọn kọ́ ló máa àti lè mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ìkànnì wọn máa wà tó máa ní interest. ok wo bírú kí lórúkọ bọ̀bọ̀ Ọlámídé orí bó ti nǹkan tó ń ṣe ó ti ń ṣe fọ́ọ̀mù ẹ̀ ṣùgbọ́n ìyẹn tẹ̀ wá yàtọ̀ tí bá rò pé nǹkan tí mò ń ṣe fẹ́ kọ́ ọmọ mi ṣe tọ́mọ̀ bá nífẹ̀ẹ́ sí nǹkan. bọ́lá nǹkan tèmi tiẹ̀ lérí tí mo mọ̀ ní wípé bàbá àbí ìyá tíṣẹ́ ọwọ́ ò bá dáa ló máa ní pé kọ́mọ má jogun iṣẹ́ ọwọ́ òun torí bàbá tó ń lu jìbìtì ní ìsìn òun náà mọ̀ pé jìbìtì lòun lù ṣó máa fẹ́ fi iṣẹ́ jìbìtì yìí lé ọmọ lọ́wọ́ ni. kò ṣe pé ó máa sọ pé kó máa kọ́ ọmọ máa wò iṣẹ́ tóun ṣe ọmọ ìlú máa wò pé ṣé nǹkan tí mọ́mí ṣe yìí ṣó tọ́ àbí kò tọ́. ṣàrùbí tó máa bẹ́ sọ pé kọ́mọ òun máa lo jìbìtì ni. sórí ìgbà míì gan tiẹ̀ wà tó yẹ pé àwọn nǹkan wà tó yẹ pé a máa ń ṣe tí ó yẹ pé ó yẹ ká máa keep fún àwọn ọmọ wa kí wọ́n máa rí. bí àpẹẹrẹ ẹ ká wo àwọn tó yẹ pé ìyá ń dágbé bàbá ń yọ wá ó bímọ obìnrin ó sì ń lé ọkọ ìwà àtọmọ ẹni ẹjọ́ ń gbé. Bọ́lá ibi tó gbé ọ̀rọ̀ yẹn lọ ó máa gbé wa kúrò lórí ibi tí a wà yìí pátápátá. ẹ ṣì wà lórí ìkọ́nà irú iṣẹ́ wo ni ìyá ń ṣe kí ló fà á tí ń pè ìyá ń dágbé bàbá ń yọ wá irú ìwà wo ló ń wà lọ́wọ́ yìí. irú ogún gan ọgbọ́n bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀. ẹ má ti gbé lọ bẹ̀ tó bá ní ká wọ ibi tó lọ yẹn lọ a máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ relationship entirely. no a sọ̀rọ̀ relationship gbọ́dọ̀ tó àti sọ ni pé àwọn ìyá kan wà tó yẹ pé nǹkan tí wọ́n ń ṣe ìwà wọn
pẹ̀lú iṣẹ́ wọn wọ́n ti da méjì papọ̀ bí ìyà tó jẹ́ pé ó ń dá gbẹjọ́ gbé gbogbo èèyàn tó ẹ má bínú kí ní gbogbo èèyàn tó bá yẹ pé wọ́n dúró ní ẹ̀gbẹ́ títì là ń mọ̀ sí aṣẹ́wó àbò ní nọ̀bì àwọn ìyá kan wà jẹ́ pé nílé tí wọ́n ń gbé gangan nọ̀bì ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ tún ní ọmọ kékeré tó jẹ́ obìnrin tó jẹ́ pé gbogbo ìṣe wọn àti ìwà wọn ni ọmọ yẹn ń wò ọmọ náà tó náà bá ti wá dàgbà á fẹ́ emulate ìwà tí ìyá ẹ̀ wù àbí iṣẹ́ tí ìyá ẹ̀ ṣe. torí ká tó tẹnubọbẹ̀ yẹn ẹ jẹ́ mo fẹ́ kí ká dé òkè lọ́hùn náà nígbà tá a bá padà dé àlejò wa yóò ti wọlé pẹ̀lú aláyè ti lè na ọ̀rọ̀ yìí níbẹ̀ dáadáa ẹ má bá a kà lọ. jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. tó bá ti bá mi lágbo bèbí mi ò ní ṣe fáìtà o ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. You know me, baby, the game called me. Legendary kid, I never sloppy. And if they hate, do not phase us. And if we change the game, do not blame us. The power circle is we. A lot of phonies, but this is we. CSC signing, Candy Boy grinding. Olu, I paved the way, so I'm shining. And we never gon' stop. We stay shining till we on top. Shabba Loni fame, Shabba Loni give. If the game had the will, it be all in my name. Cause it me love more no. Omo touch omo law. You know me, baby. Youngest big chef, baby. jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. jẹ́ntúlẹ́dì ni mi èmi kì í ṣe fáìtà o. ẹ káàbọ̀ sórí abala entertainment mo lérò pé ẹ̀ ń jẹ́ ìgbádùn gbogbo ohun tí à ń sọ látàárọ̀ mo lérò pé ẹ̀ ń rí ọgbọ́n kan àbí méjì kan níbẹ̀ irú iṣẹ́ wo ni mò ń ṣe irú iṣẹ́ wo ló ń ṣe ṣiṣẹ́ tó ń ṣe ṣọmọ lè jogúnbá ṣó lè fi lọ́mọ lọ́wọ́ ẹ̀yin ará ilé ẹ̀ máa bá wa kà lọ. àlejò wa ṣe dáadáa ní ṣàlàáfíà ní ṣọ́kọ̀ jẹpo. Ọlọ́run ṣeun àdúpẹ́ àlàáfíà ni ṣàlàáfíà làbá ẹ̀yin náà. dáadáa ni o tẹ́ṣẹ́ tí gbogbo wa pójú tó ń sọ̀rọ̀ ojú tó ń pín gè. ẹ bá wa kí àwọn olólùfẹ́ yín lé. ẹ kú dédé wòyí ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ sì ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. bá mi. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Ọlájídé Ọlálẹ́yẹ Emmanuel tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Zola Needles Naija. Zola Needles Naija ẹ jọ̀ọ́ jáde bá wa sọ fún àwọn aráàlú irú iṣẹ́ wo gan-an lẹ ń ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àsọtán orúkọ mi lẹ́ẹ̀kan Zola Needles Naija nínú orúkọ yẹn a ti rí abẹ́rẹ́ nínú ẹ̀ àwọn kan sì wà tí a máa ń pè ní sábẹ́rẹ́ dowó so iṣẹ́ aránṣọ òun lèmi yàn láàyò tí mo sì ń ṣe bẹ́ẹ̀ ni. tí àwọn olóyìnbó mọ̀ sí Telo. lóòótọ́ Telo wà fashion designer wà ṣùgbọ́n èmi méjèèjì ni èmi kó pọ̀ fashion designer Telo. àlejò wa. láti tó bí ọdún wo gan ni ẹ ti ń ṣiṣẹ́ ránṣọ yìí. ọjọ́ àbùkí ti pẹ́ nínú eégún díẹ̀ kábàbù kéré ní méní méjì àti tọdún mẹ́wàá tí mo ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ tí ẹ lọ sí iléèwé láti lọ kọ́ nípa iṣẹ́ yìí àbí ẹ kọ́ lọ́kọ́ lọ́wọ́ èèyàn kan lábẹ́lé? Ẹ ṣeun gan olótù. Mi ò lọ sí iléèwé láti lọ kọ́. Mo kọ́ ní ọwọ́ èèyàn ní ilé ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí mo ti kọ́ àti irú ẹ̀dá ènìyàn tọ́lọ́run dá èmi fúnra mi náà. Lóòótọ́ mi ò lọ sí iléèwé láti lọ kọ́ ṣùgbọ́n mi fúnra mi lè kọ́ èèyàn ní iléèwé báyìí. Ìjọba ní ká wo irú aṣọ wo gan lè rán àti pé àwọn wo gan lè ránṣọ fún ọkùnrin ni àbóbìnrin. Ẹ ṣé gan. Irú àwọn aṣọ tí mo rán a máa ń pe kinní kan ní unisex àkójọpọ̀ ọkùnrin àtobìnrin. Ìran fọ́mọdé. Mo rán fọ́mọdé mo rán fágbà bọ́bà àlùjẹ́ máa rán tó bá jẹ́ pé oyún inú ṣe gbé síta ká ránṣọ fún ó ń lọ náà ní. Ṣé ń dẹ́ ránṣẹ́ ní ránṣọ wèrè? A ti wá tó bí ọdún mélòó tẹ́tí wà nínú iṣẹ́? Mo sọ lẹ́ẹ̀kan pé tá bá bù kéré ó ti tọ́dún mẹ́wàá. Àlejò wa
nígbà tí ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni pé tailoring ó yàtọ̀ sí fashion designing torí tábà níbẹ̀ mi ṣe máa ń rí wá ní kíní kan fashion designer kíní kan tailor èmi ń rò pé abẹ́ òrùlé kan ni àwọn méjèèjì wà ṣùgbọ́n ẹ̀yin sọ fún wa sí pé wọ́n yàtọ̀tọ̀ síra wọn ẹ bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn díẹ̀. ẹ ṣeun gan mo dúpẹ́ ilé ayé tá à ń gbé yìí sìn nítorí pé ayé yìí ti wà civilized ó ń jẹ́ ká máa kó ohun méjì mẹ́ta pọ̀ sínú ilé kan ṣoṣo bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní àwọn ìlú tó ti làmìlaka tá à ń pè ní developed countries àwọn yìí wọ́n ń pín sọ́tọ̀ọ̀tọ̀ fashion designer iṣẹ́ tiẹ̀ ni láti jókòó láti wo irú aṣọ wo leléyìí irú àrà wo ni wọ́n yà sínú ẹ̀ àwọ̀ wo ló ní báwo la ṣe lè rán irú aṣọ wo la lè tò mọ́ tí àwọ̀ méjèèjì máa bára wọn ṣiṣẹ́ ọ̀nà wo la tún lè gbégbà tá bá wo ní ọdún kan around 1935 ní Italy obìnrin kan kò ní ọkọ ó dẹ̀ ń wọ́kọ ó dẹ̀ jẹ́ ọmọkùnrin obìnrin tó rẹwà gan ọ̀rẹ́ ẹ̀kan tó ti bú rẹwà dáadáa ìyẹn ti wà nílé ọkọ ó ti ń ṣàbíamọ́ ọ̀rẹ́ ẹ̀yẹn wá jẹ́ aránṣọ àti ayàwòrán aṣọ aránṣọ ni Telo ayàwòrán aṣọ ni fashion designer ọ̀rẹ́ yẹn ló wá pé ó ní ọ̀rẹ́ mo mọ̀ ẹ́ kí ló dé tó lórí ọkọ ìwọ ló ṣiṣẹ́ tó lè fi lọ́kọ ó náà wo ní ká gbégbà ó ní oní hot legs àwọn obìnrin tó máa ń ní ẹsẹ̀ tó ṣe gbọ́ọ̀rọ̀ dáadáa ó ní jẹ́ kí n device skirt kan fún ẹ tí ò ní bo gbogbo ẹsẹ̀ tó máa ṣí ẹwà àwọn itan ẹ sílẹ̀ ó dá mi lójú pé tó bá dánwò bí dánwò ṣe bí ìyá ọ̀kẹ́rẹ́ tó wọ skirt yìí láàrin ọjọ́ mẹ́ta àwọn ọkùnrin máa sáré lé ẹni ibẹ̀ ni invention of micro mini skirt tó ti jáde báwo obìnrin yìí ṣe wọ skirt yìí táwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí rí kíre iṣẹ́ fashion designer ni 1935 bẹ́ẹ̀ ni oníṣẹ́ fashion designer pèsè ọkọ fún ẹni tí kò arábìnrin lọ́kọ. yẹn so fashion designer ló ronú wípé jẹ́ ká design skirt péńpé tó máa lè gbé àwọ̀ ara ẹ̀ jáde ẹ worú àwọn obìnrin wa àwọn aṣọ kan wà wọ́n sọ pé aṣọ ìgbẹ̀yìn ayé aṣọ àwọn àlìwá síríà bí kí náà yẹn àwọn mùsùlùmí pé ṣùgbọ́n aṣọ yìí dára fún obìnrin tó kò lórí ọkọ tó sì ń wọkọ tí kì í sì ń ṣe pé bóyá ó fi ń gbàgbóró jẹ́ ọkùnrin mìíràn wà ó fẹ́ rí àwọ̀ obìnrin tó fẹ́ fẹ́ sílé ṣùgbọ́n yìí tó ti ń bá lọ ìjọ tí yẹn máa bọ́ṣọ tó rí gbẹ̀rẹ̀bí níbí ló sá wọ́n wá ti jẹ́ kó máa rí pé gbogbo obìnrin tó bá ti ní ìgbáyà ó di dandan kó ní gbẹ̀rẹ̀bí eléyìí ò dẹ̀ wá ní gbẹ̀rẹ̀bí ṣùgbọ́n láyà kò sí lọ́kọ ó di dandan kí fashion designer àkọ́kọ́ device aṣọ tó máa lè fi gbá ayé ẹlẹ́ díẹ̀ tọkùnrin máa rí Telo ló máa rán. ọ̀gbẹ́ni Ọlálẹyẹ mo lérò wípé torí wọ́n ní ìdálù òun ní ìṣèlú ní ilẹ̀ Yorùbá títí wa àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ káàkiri èmi ò rò pé ètò ẹ̀sọ́ yìí ó jẹ́ nǹkan bí tá lè tẹ́wọ́ gbà dáadáa torí pé ká sọ pé torí kóbìnrin lè lọ́kọ o ó gbọ́dọ̀ wọ aṣọ kan tó máa ṣí gbáyà sílẹ̀ àbí tó máa bó itan ẹ̀ sílẹ̀ borobo àbí kí ló ní mo sọ Gbọ́láhàn. ẹ ṣeun gan tí a bá wò dáadáa a rí pé ní ayé ìgbà kan wọ́n ń wọ ìró àti bùbá kan ìró yẹn wọ́n máa ro kò ní ju péńpé lọ apá ẹ̀ náà ò ní gùn á dẹ̀ fi gbá ìyálẹ̀ díẹ̀ dáadáa aṣọ ọmọlúwàbí náà nígbà yẹn o ṣùgbọ́n nígbà tó di ayé tí ò tí ì pẹ́jù sísìn à ń pe aṣọ yẹn ní ó lékú kí ló fà á tó fi lékú pé kí ni mò ń wò sálẹ̀ yìí nǹkan tí wọ́n rí lábẹ́ ó lékú ìjà ọ̀rẹ́ ni ó ti yé mi báyìí. ẹ ká wo dábàá ní ká wo àgbàdo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn náà kí ni àwọn ìdojúkọ tí ẹ̀ ń rí. àbí bẹ́ẹ̀ náà níṣẹ́ yẹn smooth lọ. ìdojúkọ pọ̀ gan-an tí kò ló ń kà oríṣiríṣi èèyàn ló wà ṣé wọ́n ní Ọlọ́run má jẹ́ aṣọ orí burúkú kì í ṣàdúrà tí bàbá lè gbà gẹ́rígẹ́rí. Gbọ́láhàn Ọlọ́run jẹ́ ká ṣe. nínú iṣẹ́ wa yìí ara wọn ọkùnrin míì
inú wọn fálá ṣùgbọ́n wọ́n pọ̀ lókè àwọn míì sì wà òkè wọ́n gbẹ ṣùgbọ́n inú àfi bí kèrègbè pitó ẹni tí kò bá wá ní ọpọlọ gẹ́gẹ́ bí aránṣọ a máa ń pè kinní kan ní irrational cutting pattern. Irrational cutting pattern òun ni bí wọ́n ṣe ń ṣe tí mo ṣe bá bí wọ́n ṣe ń ṣe tí mo ṣe bá lèmi náà ṣe ń ṣe so tí o bá ránṣọ fún ẹwọ́rú ẹ̀yin méjèèjì ẹ̀yin ọ̀gá mi méjèèjì tẹ́ bá dúró ìrísí yín ó yàtọ̀tọ̀ síra wọn. Bẹ́ẹ̀ni. Tẹ́nìkan wá sọ pé torí báàkì ọkùnrin 20 torí shape tó ń lọ sìn ní 8 shape òun dẹ̀ ló dúró lára ọkùnrin tó bá rán fún ọ̀gá mi yìí tó dúró ṣé wọ́n gbọ́dọ̀ rán fún yín bẹ́ẹ̀. Ó máa yá o. Ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ rán fúnru yín àwọn àdójúkọ ńlá kan nìyẹn. Àdójúkọ kejì àwọn ọkùnrin kan wà ara wọn láti òkè délẹ̀ kò tóbi ṣùgbọ́n wọ́n ní itan àfi bíi ti fútbọ́là tí ẹ bá ṣe bẹ́ẹ̀ rán ṣòkòtò ẹni tó gbẹ títọ̀ ẹ̀ náà torí bákan náà fún ẹni tí ó gbẹ ṣùgbọ́n títọ̀ ẹ̀ tóbi nínú kó máa yá kó fẹ́ fo gọ́tà kó padà sínú gọ́tà torí kò ní rí bílà tó so gbogbo àwọn àdójúkọ yìí òun ló máa ń fà kí ènìyàn kó jókòó kó wá tún èrò ara ẹ̀ pa pé mo ṣe mistake níjọba yìí àtúnṣe tí mo gbọ́dọ̀ wá sí rí ṣùgbọ́n àwọn tó bá ń gbélé ayé ẹ̀ tó ń ṣe àwọn àfẹsẹ̀kọ kéékèèké kọ̀ọ̀kan ṣùgbọ́n tó ronú àti wá àtúnṣe sí irú ẹni yẹn ẹni ìjákulẹ̀ pátápátá lórúkọ Jésù àní jákulẹ̀. So àdójúkọ pọ̀ nínú iṣẹ́ kò síṣẹ́ tí ò ní. ok mo tiẹ̀ fẹ́ béèrè pé à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ ẹni iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣiṣẹ́ lè fi lọ́mọ lọ́wọ́ ẹ bá wa yọ̀nà ẹ bá wa sọ̀rọ̀ sí orí ọ̀rọ̀ yìí. Ẹ ṣe gan iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe láyé tí kò bá lè gbàdúrà àti fi lé ọmọ lọ́wọ́ á jẹ́ pé iṣẹ́ burúkú ni. Iṣẹ́ tí mò ń ṣe yìí gẹ́gẹ́ bí aránṣọ àti ayàwòrán aṣọ àkọ́bí mi Ayọ̀mídé Jemima Olajide ó ti ń tẹ machine ó ti ń rán aṣọ díẹ̀díẹ̀ ìyàwó mi hairdresser ni she's a stylist ọmọ Ayọ̀mídé kan yìí náà ó ti ń ṣe irun díẹ̀díẹ̀ kí nìdí ni wípé ìdùnnú ni fún mi nígbà tí mo bá dàgbà tí n bá lè rí ọmọ fa iṣẹ́ mi lé lọ́wọ́ ọmọ mi ni tí ò ní tàn mí aya lè ya ni ọkọ lè kọ ni ṣùgbọ́n tímọ́tímọ́ lọmọ máa mọ́ ni. Àdúrà mi ti fa ọkọ lè kọ ni ṣùgbọ́n tímọ́tímọ́ lọmọ máa mọ́ ni. Àdúrà mi ni láti fa iṣẹ́ mi lé ọmọ mi lọ́wọ́ níwọ̀n tí kì í ṣe iṣẹ́ búburú. Mo lérò pé ẹ gbọ́ gbogbo nǹkan tí Ọlájídé sọ ẹ bá wa gba gbọ̀n ara lé nímọ̀ràn. Ẹ̀yin ará lé tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ sì ń wò wá iṣẹ́ tẹ́ máa ṣe tí ẹ ò ní lè ní ìgboyà láti fà á lé ọmọ lọ́wọ́ tàbí láti jáde sí gbangba wálíyà pé irú iṣẹ́ báyìí ni iṣẹ́ tí mò ń ṣe Èdùmàrè ò ní jẹ́ kẹ́ ṣe o. Èyí tó bá sì ń ṣe nínú yín kó lọ jáwọ́ nítorí pé Bíbélì sọ pé èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí ìbáà ṣe rere ìbáà ṣe ibi ẹ jẹ́ kí a yàn láti ṣe iṣẹ́ rere kí gbogbo ayé lè rí gẹ́gẹ́ bí èmi náà ti ní ìgboyà gbogbo ọba ìlú ìjòyè ọ̀tọ̀kùnlúùlú ẹ fẹ́ ránṣọ ni mo ṣetán mo sì gbáradì láti ránṣọ fún yín torí mi kì í ṣe olè ẹ̀yin náà ayé ò ní gba ìwà lọ́wọ́ yín. Àmín o àmín o. Ẹ̀yin ará lé mo tẹ̀ lérò pé ẹ gbọ́ ìmọ̀ràn tí ọ̀gbẹ́ni Ọlájídé sọ Ọlájídé ṣe ẹ wà lórí social media network kankan àbí ẹni phone number tí wọ́n lè pè é. Nọ́mbà tí ẹ ti lè bá mi sọ̀rọ̀ ní WhatsApp ní 081 6231 8618 lẹ́ẹ̀kan sí 081 6231 8618 òǹkà kejì òun ni 080 2439 1376 lẹ́ẹ̀kan sí 080 2439 1376. Ẹ̀yin ará lé òun ni ẹ ti gbọ́ látẹnu ọ̀gbẹ́ni Ọlájídé Ọlálẹ́yẹ Emmanuel wípé gbogbo iṣẹ́ ọwọ́ wa ó ní kẹ́ jẹ́ kí a máa ṣe ètò lórí ẹ̀ kó lè jẹ́ nǹkan tí àwọn ọmọ wa lè rí bá torí pé wọ́n ní tí ọmọ ọba bàtàn á bá àrọ́bá Yorùbá náà tún sọ pé tí ọmọ ọba jọ ṣòkòtò á jọ tòbí ìyá ẹ̀ ní orúkọ Jésù iṣẹ́ ọwọ́ wa á ṣe fi hàn láwùjọ o ẹ̀yin ará lé ẹ jẹ́ ká dókè lọ́hùn náà.
DJ Rep. Can you roll your waist? Don't stand and be looking like a monkey. Shabba, 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 rolling dollar. Shabba, 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 laba, laba, tonic water. What I really want is to be a stinking billionaire, so that I can afford anything I want to buy. In the private jet to avoid the ghosts on the road. No more sweating in the molu well. Ide shuninu aye mi odigba o. Poverty don't run on me otila o. She biri biri mo she biri biri elida. She biri biri mo she biri biri my time don't come now. Shabba, butterfly, shabba, butter, lava, lava, la 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 lava, lava, shabba, shabba, rolling dollar, tonic water. Ẹ káàbọ̀ padà sórí ètò wa bó ṣe ń lọ ti entertainment. Mo lérò pé ẹ jẹ gbádùn gbogbo nǹkan tá a ti ń fún yín látàárọ̀ gẹ́gẹ́ bí àwọn àlejò tá a kọ́kọ́ bí wá wọ́n yẹ bá yín sọ̀rọ̀. Nísìnyí a fẹ́ fi àlejò wa kejì wọ̀nyí gbajúgbajà òṣèré orí ìtàgé ni wọ́n, ọmọ kékeré ni wọ́n, ọ̀dọ́ ni wọ́n, ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n nínú iṣẹ́ tíátà. In fact babaláwo gan ni wọ́n. Bí o tí ì ní dárúkọ wọn, àwọn fúnra wọn wọ́n á fi ojú wọn fún yín. Àlejò wa ẹ jọ̀ọ́ ẹ bá wa kí àwọn ará ilé. Ẹ̀yin ará ilé ẹ kú lé ńlá kára lé. Táyọ̀ àti dúnlẹ̀ fi ń wèmí Ọlásùnkànmí Àkànní Olóyè lọ́jọ́ ti tòní. Èdùmàrè tó mú arọ́jọ́ ní òní pẹ́ nìkan kan lẹ́kún. Ẹ bá mi sàmì àdúrà ìgbétó àdúrà mi. Bàbá ń wo ọ̀gbẹ́ni yìí ní orí amóhùnmáwòrán àbí nínú àwọn iṣẹ́ wọn, a mọ̀ rò pé arúgbó kan kùjẹ́kùjẹ́ báyìí ló wà. Àgbàlagbà kan tó ti wewú tó wewú gbogbo ara. Ilé mi tẹ̀síwá gan ẹ̀rù ń bà mí ní ojókòó sí. Ẹ̀yin méjì lè jókòó babaláwo báyìí. Babaláwo mo wà. Ẹgbẹ́ dání kọ́lé ní wà báyìí. Babaláwo di méjì ẹ̀rù ń bà kan. Àwọn babaláwo kejì báyìí. Ẹ̀rù ó máa bẹ̀ yín. Babaláwo ti ń de tie. Ó wọ suit. Mo try láti rebranded. Rebranded babaláwo. Ẹ tẹ̀ bá wa sọ fún àwọn aráalé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. Ngbà mo ṣe tán ilé ìwé ní Ondo State, mo dé sẹ́kọ̀ọ́, mo ṣe wá gba form lọ́dọ̀ late Musa Àjàlá Kọ́ńkà. Mo iṣẹ́ tíátà ti wù mí ṣe ti pẹ́ ngbà mo ti wà ń lò tí mo wà lóńdó. Lóńdó gbà mo wà primary school, secondary school, mo wait láti pé ó wù mí kémi náà gbà mo discover ara mi. But mo ní lọ́kàn mọ́ káàkiri school tá a fẹ́ ṣe stage play. Mo ṣe stage play yẹn káàkiri nígbà mo wá dé sẹ́kọ̀ọ́ mo wá lọ gba form lọ́wọ́ late Musa Àjàlá Kọ́ńkà. Nígbà wá yá ó di olóògbé, mo wá sọ́dọ̀ Adékọ́lá Tìjání Gọ̀lúgọ̀. Mo wá tún bá eré tíátà lọ́dọ̀ wọn. Nígbà mo wá tún ṣe tán lọ́dọ̀ wọn, mo ṣe wá parí iṣẹ́ eré orí ìtàgé lọ́dọ̀ Kazeem Bello bàbá abẹ àná Kíkí Afọláyìn. Tẹ́ bá ní ká wo iye ọdún tẹ́ ti lò nínú iṣẹ́ tíátà, á ti tó ọdún mélòó gan-an? A ti ṣe bí ọdún díẹ̀ sẹ́yìn. Ọdún díẹ̀ sẹ́yìn, ẹ má yà dá kọ̀ díẹ̀ sẹ́yìn. Kí ló fà á tó jẹ́ pé nínú gbogbo àwọn ìpele tó wà nínú iṣẹ́ tíátà, ó yẹ fà pé kí ló fà á tó jẹ́ pé iṣẹ́ babaláwo gan-an lẹ lérò láti máa ṣe nínú iṣẹ́ tíátà kọ́sọ̀ òun lẹ ń ṣe jù kó dẹ̀ jù pé ẹ máa ń ṣe àwọn ìmíì bọ̀ eré babaláwo kí ló fà á tó jẹ́ pé babaláwo lẹ ń ṣe? Kò ṣe pé mo ṣe babaláwo nìkan. As a competent actor, you need to be versatile. Wàá ṣe sọ́tún, wàá ṣe sósì. But the only thing tèmi believe ni pé character tó le jù láti ṣe ní movie industry ó ní babaláwo yẹn. Ẹ wo bí àpẹẹrẹ, ẹ wo àwọn ọ̀gá mi Ibrahim Shatta, wọ́n ṣe arúgbó yẹn. Wọ́n bá tún ṣe normal role, wọ́n ṣe perfect. Yínká Quadri same thing. Baba Adélé Odùlé náà same thing. Ẹ rí pé character babaláwo kò easy pé kí wọ́n ní báyìí wọ́n ti ṣe make up. Ó fẹ́ gbéra ẹ lọ sí level 80 years pé arúgbó lẹ́ni ẹ. Ó fẹ́ pọ̀fọ̀, ó fẹ́ fòwe sí, ó fẹ́ deliver lines yẹn. Ó dẹ̀ fẹ́ art pẹ̀lú àwọn ẹ̀tẹ́jọ́ art. Ṣé mọ̀ pé iṣẹ́ yẹn kékeré kọ́? Mo rí babaláwo ro yẹn bí èyí tó le jù. Tí bá ní ẹ fẹ́ ṣe doctor sin, láì ṣe kíní mo lè kó lines sí lórí. Just kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ ni pé bọ̀ babaláwo yẹn tẹ́ bá ní kékeré bá lójú abẹ́rẹ́ rí tó bá tóbi yóò di gbẹdugbẹdu. Ẹ máa rántí pé ẹ gbàgbé lines yẹn.
tó wá jẹ́ tí wọ́n ti láyìn sí ẹtẹ́ni tó fẹ́ pọ̀ ẹ máa gbé wọnú ara mo rí kárátà babaláwo yẹn bẹ́ẹ̀ yìí tó le jù tẹ́ ẹ bá ti lè achieve ọ̀dà ro máa simple fún yín láti interpret. ọ̀gbẹ́ni olóhùn iyọ̀ sà nígbà tí ẹ̀ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sà ṣé iṣẹ́ babaláwo yìí náà lẹ fi bẹ̀rẹ̀ ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ máa ń ṣe comedy pẹ̀lú àwọn ọ̀gá mi Ọláníyà Àfọ̀njá Adékọ́lá Tìjání bọ́ńgbà máa tún dọ́dọ̀ Kazeem Bello àlòkìkí Afọláyan wọ́n á tún discover mi pé ó dà pé bọ̀bọ́ yìí tún ní talent àti tún lè interpret another character aside from comedy wọ́n á tún wá gbé character yẹn yọ táwọn èèyàn tún fi wá recognize mi pé bọ̀bọ́ yìí ń gbìyànjú torí Ọlọ́run ló ń ṣe. gẹ́gẹ́ bí babaláwo nínú eré tíátà iṣẹ́ wo gangan ni iṣẹ́ tó gbé yín jáde jù. kò síṣẹ́ tí ò ń gbé ẹ̀dá bọ̀ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpètè Ọlọ́run bá ti dáhùn kálukú sí. máa kọ́kọ́ sọ pé zobomania iṣẹ́ Adékọ́lá Tìjání kan báyìí tayà lọ́yọ́ mo lo ohun bíi 4 nínú fíìmù yẹn bọ̀ lẹ́yìn ẹ̀ mo á tún ṣe sublead iṣẹ́ Òkìkí Afọláyan Àìná Bàsíjẹ́ táwọn èèyàn fi wá mọ̀ mí dáadáa tí mo ṣe babaláwo nú ẹ̀ pẹ̀lú Fúnṣọ́ Adéolú. lórí ọ̀rọ̀ ohun tẹ̀tẹ̀ sọ èmi tẹ̀ fẹ́ wá sí mo ti fẹ́ béèrè lọ́wọ́ yín pé báwo lè ṣe máa ń ṣe gan-an tó yẹ pé ẹ máa ń lo ohun èèyàn bíi 5 bíi 6 àti pé kó ló di pé ẹ lọ lórí ètò yìí mo fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ ohun tẹ́ fi bá wa sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ẹsẹ̀gbẹ́ kan ẹ wá fún wa ní ohun míì kẹ́ fi bá wa dáhùn ìbéèrè wa báwo ló ṣe wà yìí sì fún yín láti máa lo oríṣiríṣi ohun láti fi máa sọ̀rọ̀. kì í ṣe pé mi náà mo tó bẹ́ẹ̀ Ọlọ́run ló ẹ̀jẹ̀ ń dúpẹ́ pé Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ṣe èmi ń gbìyànjú ni tó o bá lẹ́bùn nǹkan Ọlọ́run ni máa ń fún ni lẹ́bùn ẹ̀dá ń gbìyànjú ni ọ̀tọ̀ ni kéèyàn kọ́ nǹkan ọ̀tọ̀ ni kọ́lọ́run ó fún yàn lẹ́bùn nǹkan tó o bá kọ́ nǹkan tí n bá gbìyànjú láti máa kọ́ ohun yín báyìí tí n bá kọ́ fọ́dún kan tí n bá fẹ́ gbìyànjú àti lo tọ́ bàbá yìí nígbàgbé lórí àfún mi lẹ́bùn rẹ̀ ṣùgbọ́n ilé wa fi dá yín lójú pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pé láàárín 1 minute ń lo 5 tí ò sì ní jọra wọn. ìyẹn ló túmọ̀ sí wípé ẹ̀bùn ni kì í sí pé mo kọ́. àbí ẹ bá arúgbó gbé ni ṣe gbé pẹ̀lú arúgbó ẹ wọ́n kọ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ máa ń sọ̀rọ̀ tẹ̀lé wọn. mo ti sọ bó bá arúgbó gbé ò bá arúgbó gbé ò bá arúgbó gbé dọdún 6 ohun tó tọ́lọ́run ò fún ọ lẹ́bùn rẹ̀ ò ní lè ṣe bọ̀ èyí tọ́lọ́run bá fún ọ lẹ́bùn rẹ̀ tó bá ṣe rí lágbájá lọ́kàn sẹ́rí bọ́mọkùnrin ṣe bí bàbá yìí ṣe mo sì lè ṣe o ẹ̀bùn nu bọ̀ tó bá ní ò lẹ́bùn rẹ̀ ó kọ́kọ́ máa sọ ó máa kọ́ tó bá kọ́ fọ́dún 6 tó bá ti mọ̀ tán lọ́jọ́ tó bá ti gbìyànjú àti ti lo tọmọbìnrin ó gbàgbé ti bàbá yìí torí ò lẹ́bùn rẹ̀. àlejò wa kí ni ohun tó so ẹ̀yin àti lálùdí papọ̀ àwọn èèyàn sọ wípé ọmọkùnrin ti dé o láti wá gba àyè lálùdí o nítorí ẹ máa ń sọ ẹbí tó máa ń sọ bí lálùdí bẹ́ẹ̀ni wọn tọ́ka ẹni tí wá láti wá gba àyè lálùdí kí ni okùn kan tó so ẹ̀yin àti lálùdí gan kí ló so yín papọ̀. tó bẹ́ẹ̀ láti pé yín gbà àyè lálùdí láyé ẹ̀yin èèyàn tó bẹ́ẹ̀ kí ní gbà àyè lálùdí Fàtáì Oòduà ìbá yín nǹkan kan bẹ́nu ọ̀rọ̀ àwọn ọmọ Ádámà tí ó yá wọn èèyàn tó bá ṣe nǹkan tó dáa ńlá wà àwòkọ́ṣe rẹ̀ èèyàn tó bá ṣe lábú àníwò àwòkọ́ṣe rẹ̀ ọ̀rọ̀ ń tọ̀ ti já sáré kọ́gbọ́n nu wọ́n máa ní má lọ bí tí lágbájá wà o ọ̀rọ̀ rẹ̀ tí bọ́ sáré kọ́gbọ́n o ó wàá máa sáré àwòkọ́ṣe ọ̀rọ̀ bàbá já sáwòkọ́ṣe mo ṣe tẹ̀lé wọn kò sí í ṣe pé ohun bàbá nìkan mo lè lò bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé tọ́lọ̀ bá fún ọ lẹ́bùn rẹ̀ tó bá ti rí lágbájá báyìí ó lè lo ohun rẹ̀ tí n bá rí bàbá wa lápínlẹ̀ Òòṣà ń gbìyànjú pé ń tún lo ohun wọn tí n bá rí Gbénga Adébóyè ń tún sọ pé ń lo Gbénga Adébóyè tí n bá rí obìnrin ń tún ní fẹ́ lóbìnrin kì í ṣe pé mo kọ́ Ọlọ́run fún mi lẹ́bùn rẹ̀ àmọ́ gbogbo àwọn tí mo wá jogún láti tap lára ohun wọn tí mo lè lò yìí tẹ́ Ọlọ́run fún mi lẹ́bùn rẹ̀ àwòkọ́ṣe lọ̀rọ̀ wọn já sí torí àwòkọ́ṣe wà àríkọ́gbọ́n wà àríkọ́gbọ́n ni tí ò da àwòkọ́ṣe tó da èèyàn tó bá ya wèrè ẹ̀ lè rí pé kí ni mo fẹ́ ṣe bí wèrè kò lè possible. tó máa fún yín ní kárátà wèrè ẹ máa ṣe bí wèrè. yín ṣe àmọ́ eré kan tẹ ti ya wèrè báyìí o. eré kan wà tí mo ti ya wèrè sinimá mi gangan nu mọ̀jàmọ̀sá. bàbá olóhùn iyọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ
kí ẹ tó darapọ̀ mọ́ wa ní abala tí a wà yìí à ń béèrè ǹjẹ́ ẹ̀yin lè fi iṣẹ́ yín sílẹ̀ fún ọmọ yín bí torí pé a ti rí káàkiri ọ̀gá Bello ti ṣe bẹ́ẹ̀ bàbá Sunday ọmọ Bọ́láńlé àwọn náà ti ṣe bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ láàrin àwọn olórin a tún ti rí ṣẹṣẹ títí yín náà ó ṣe é filẹ̀ fọmọ. pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé ń fi sẹ́lẹ̀ fọmọ torí ẹ̀dá tó bá ti kú tí ò réyàn filẹ̀ sáyé iṣẹ́ ọwọ́ rẹ̀ kú nù ṣùgbọ́n tó bá ti léyàn kan tó tara rẹ̀ jáde ó túmọ̀ sí pé orúkọ rẹ̀ ò ní parẹ́ àwọn kan wà tí wọ́n ó kú torúkọ wọn ò ní parẹ́ èmi fún alára mi o inú mi ó dùn kọ́lọ́run wá gbà fún mi rírò ń tèèyàn sí ṣe ń tọ́ lọ́hùn pé kọ́lọ́run fún mi láǹfààní káwọn ọmọ mi tún lè jogún iṣẹ́ mi ó sì dá mi lójú pé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó lè ṣiṣẹ́ tí mo yàn láàyò táwọn náà ó sì ṣe láṣeyọrí. yàtọ̀ sí iṣẹ́ orí ìtàgé ìjẹ́ tó ń ṣiṣẹ́ mi. èyí ṣiṣẹ́ mi torí tí oògùn ẹni bá dáni lójú àfi gbárí ni nígbà iṣẹ́ orí ìtàgé tọ́lọ́run ti gbọ́ àdúrà wa àìtí débì kankan ṣùgbọ́n Ọlọ́run sì ń aṣèmọ̀ pé ìyà tá a ti jẹ sẹ́yìn òtí tó kù tá a fẹ́ jẹ mọ́. òkè mú nǹkan tí wọ́n fẹ́ kẹ́ ṣe fún wọn sí pé kẹ́ pọ̀ fọ̀ díẹ̀ fún wọn aráàlú. kò burú títí tó ń rẹ fẹ́ gbọ́ òun nínú bíi 4 sí 5 fún yín kí n tó lọ kàkékè. ẹ bá fọ̀ kó dowó. ẹ jẹ́ nǹkan fọ̀ fún mi kí n ṣoríire ni. òkè ẹ ṣoríire ẹ jẹ́ nǹkan kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa lápínì. dókítà Bísọ́lá Johnson ò gbọ́dọ̀ kú ikú kíkú kan bí kò ṣe kóyè nítorí ẹ̀bí rẹ̀ kó àwọn tẹ́ẹ̀jọ́ ti múlẹ̀ wọ́n ti gbé múlẹ̀ rọrùn ògbólógbé ní jí fojú lójú kékeré ọ̀rọ̀ gbọ̀dọ̀ ẹ̀fọ̀n jí fìwọ́ wọn pọn fèrè ògbólógbó ra wọ̀ jí fojú kó ẹ jẹ́ kó mi bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ balagbada bá wọ pápá yóò dẹran náà àwùjọ tó lóun ó jẹ fún àkàlà ìjàmbọ̀ àwọn ọkùnrin ẹni tó lọ. ẹ jẹ́ wọ́n fi torí fáwọn jẹ́ obìnrin ẹ jẹ́ nkọrin ìfẹ́ fáwọn kí ló kọ yín. Ọ̀pẹ́yẹmí mi máa bọ̀ wá Ọ̀pẹ́yẹmí mi máa bọ̀ wá Ọ̀pẹ́yẹmí mi máa bọ̀. ọkùnrin yóò lè ṣiṣẹ́. ẹ má jẹ́ ti ẹ jẹ́. àbí ngbà ọdúnbìn mo ní ìfowó obìnrin káwọn. Ọ̀pẹ́yẹmí máa bọ̀ wá. gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé ẹ̀yin ará ilé ẹ ti gbádùn gbogbo ètò amúwá fún ilé nítorí a ti sọ ètò ń jẹ́ ìwòtó ọ̀rọ̀ bí iṣẹ́ wa ṣe lè ṣe é fi hàn ní àwùjọ bí a ṣe lè fi iṣẹ́ wa náà ká fi lé ọmọ wa lọ́wọ́ mo lérò pé ẹ ti gbádùn àwọn àlejò wa méjèèjì lénìí pẹ̀lú àwọn ìmọ̀ràn èyí tí wọ́n ti fún wa ọ̀gbẹ́ni Olóhùnyọ̀ kí á tó kù lórí abala yìí ẹ bá wa dágbére fún àwọn aráalé kẹ́ẹ̀dọ̀ sọ bí àwọn aráalé bọ́n tún ṣe lè bá yín sọ̀rọ̀. òbúrú Ọlásùnkànmí Àkànní Olóhùnyọ̀ lórúkọ ti tèmi tí àwọn èèyàn ń pè ní babaláwo ẹ lè contact mi lórí Instagram Olóhùnyọ̀ 1 lórí Facebook Ọlásùnkànmí Àkànní Olóhùnyọ̀ Twitter náà Olóhùnyọ̀ 1 àdèmọ̀ bára sí lé lórí. èmi àti ẹ̀fẹ́ kẹ́ bá wa fún gbogbo ara lé ní ìmọ̀ràn. iṣẹ́ tí ó bá wù tí oníkálùkù ń ṣe ẹ jẹ́ ká ṣe bíi pé kò sí ọ̀la mọ́ ká fara ṣe má torí pé mi ò gbowó fún iṣẹ́ ilé ni mi ní ṣe dáadáa ibi iṣẹ́ ọ̀gá mi ni ọmọdé tí ó bá yájú sí ọ̀gá ẹ̀ tó wò díẹ̀ dà ọmọ náà wò díẹ̀ náà ẹ jẹ́ a ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe pẹ̀lú agbára wa torí àmọ́ tọ́lá òbí. ọmọ gbọ́lá hàn mo lérò pé ibi tí a bá délé ní láì dènà pẹ̀lú rárá torí àkókò kò ṣe kíni kò bá wa ṣọ̀rẹ́ jẹ́ kí àwọn aráàlú mọ̀ wípé a ti fẹ́ fi ètò tèmi fẹ́ fi àdàgbà ẹ̀ rọ̀ síbì kan. tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa ní ètò tòní ìṣe a lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráàlú náà tẹ́ ẹ fìfẹ́ bá wa jẹ̀gbádùn ẹ̀ àwa tí ń lọ lẹ́nu a tún padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin náà làwọn balẹ̀ ọlá Ọlọ́run Elédùmarè orúkọ mi ò yí padà Gbọ́láhàn Adétáyọ̀ lórúkọ mi bí ẹ ní ohun kan àbí méje fẹ́ bá mi sọ ẹ bá mi pàdé lórí Instagram @Gbọ́láhàn Adétáyọ̀ tó bá yẹ pé Facebook náà ni Adétáyọ̀ Gbọ́láhàn Ọlákànmí òun lórúkọ tèmi ojú dẹ̀sẹ̀ tó ń bọ̀. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba tó tún jẹ́ kí ti ọ̀sẹ̀ yìí kó já sí àṣeyọrí mo lérò pé ẹ̀rí ọgbọ́n kan àbí méjì kan gbogbo ohun tí a sọ látàárọ̀ ẹ jẹ́ ká máa ṣe dáadáa iṣẹ́ ọwọ́ wa ẹ jẹ́ ká máa ṣe gbogbo ohun tí a bá ń ṣe lénìí ẹ jẹ́ ká máa ṣe dáadáa orúkọ tèmi ò yí padà o Fáṣínà Ọ̀pẹ́yẹmí lèmi jẹ́ ẹni bẹ́ẹ̀ mi pàdé lórí Facebook Fáṣínà Ọ̀pẹ́yẹmí tó bá dẹ̀ yẹ kó rí Instagram ni official Ọ̀pẹ́yẹmí_1 ire o ó dàbọ̀. ó ti yá nílé ilé là ń lọ agbẹ̀kan òrókórókó kó gbàgbé ilé
Caleb Ajetunle Abel òun ni orúkọ ti tèmi dáfẹ́ bá mi pàdé lórí Instagram Aje Cross òun lè máa bá pàdé níbẹ̀ lórí Facebook Cross Label òun lè máa bá pàdé ó dìgbà o.